fẹ̀sí lára irú ẹni bẹ́ẹ̀ kò ní fẹ́ ṣe wàhálà kò ní fẹ́ lo oko kò ní fẹ́ lo odò àmọ́ nǹkan táwọn tó lo oko tó lo odò tí wọ́n gbé bọ̀ òun ni yóò fẹ́ jẹ yóò ti fẹ́ jẹ ju àwọn tí wọ́n ní lọ. Allahu Akbar. Allahu Akbar. ṣé wàá rí ìwà yìí ó wá ń jẹ jáde gbogbo ìwà tí ò dá láyé àtàrà self interest ló ti ń jáde. Allahu Akbar. gbogbo ìwà tẹ́rí tí ó ń ṣẹlẹ̀ wọ́n ń pààyàn ni wọ́n ń gúgò ni wọ́n ń jalè ni kíni kan àtàrà self interest ló ń fà. وهذه النفعية تتعلق بالإحسان. then self ihsas self interest yìí ó wá papọ̀ mọ́ nǹkan tó ń pè ní feelings. tẹ́wọ́rẹ́ tó ń ṣe tèmi nìkan ni èmi nìkan ni kò ní feelings ni ẹ tó bá ti ní ìwà èmi nìkan ni kò ní feelings fẹ́ni kejì kò ní ìtara fẹ́ni kejì. Allahu Akbar. ayé tabara wáyé sè tabara ohun tó ń ba yé jẹ pátápátá self interest ni. Allahu Akbar. ọlọ́run ní bàdà ló isti'adha wal basmala. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. ظهر الفساد في البر والبحر. ọlọ́ni ìbàjẹ́ gborí ayé kan ó gbanú odò kan àwọn èèyàn ṣe bàjẹ́ lórí ilẹ̀ wọ́n rí pé kò tó àwọn mọ́ wọ́n tún gborí omi lọ wọ́n tún lọ ṣe bàjẹ́. Allah ظهر الفساد púpọ̀ filibari والبحر. wọ́n ṣe bàjẹ́ fá lórí ilẹ̀ kò tó wọn mọ́ wọ́n tún gbé lọ sórí omi. bima kasabati بما كسبت أيدي الناس. kí ló fa ìbàjẹ́ yẹn òun náà ní nǹkan tó ń tọwọ́ àwọn èèyàn jáde níwà níwà self interest. Allahu Akbar. ìyàwó níyàwó tó gbé kúrò nílẹ̀ yìí tó gbé lórí omi ìyàwó tó gbé kúrò nílẹ̀ yìí tó gbé lórí omi kí ni nǹkan tó gbé kúrò nílẹ̀ yìí fún tó fi gbé lórí omi. Torí tiẹ̀ náà ni. بما كسبت. àní kí wọ́n gbọ́dọ̀ pọ̀ sẹ́ àwọn afárá wa ń kalẹ̀ yàtọ̀ sáré yẹn nàná ká gbé. Allah. torí kí ló ṣe gbé lọ. torí tara rẹ̀ nìkan. torí tara rẹ̀ ni kó ba lè ráyè gbádùn kódà ó wá gbàgbé pé ọlọ́run tóun sá fún bí kí kẹ́nìkan má rí òun kẹ́nìkan má rí òun. Allah. òun náà ni ó lọ bá mi tó. Allahu Akbar. ليذيقهم بعض الذين عملوا. ليذيقهم بعض الذي عملوا. ọlọ́wọ́ ní gbogbo ntí gbogbo àwọn self interest gbogbo ẹni tó bá níwà yẹn lára ọlọ́wọ́ ní kó máa ṣe lọ fúngbà díẹ̀. Allahu Akbar. a máa wá fi yà díẹ̀díẹ̀ a máa fi kàn láàlá ohun yẹrìjì hàn bóyá kó lè ṣe é padà níbi àwọn ìwà tí ò dá tí wọ́n ń wò. wọ́n wá ní ìwà self interest mo fi clear pé àtàrà ẹ̀ ní gbogbo ìbàjẹ́ ní ti ń jáde báwo ló ṣe ń jáde bismillah. والإحساس خلق بما يبنى على الاستعار المرئي بما يهدي الناس أو يشق عليهم كيد فعه أنه ما استطاعوا إلى ذلك سبيلا. nǹkan tá à ń pè ní ìwà self interest òun náà ni pé ìyẹn gbọ́dọ̀ ní feelings fọmọlà kejì ẹ̀ lọ́nà o tó bá rí pé ara ń ní gbìyànjú kó wá bí ìnira yẹn tí ó ṣe wò fún gbìyànjú kó wá bí àìtó bí ó ṣe tó kó wá bí àìtóra wọn bí ó tó ń fà tí ò ti tó lọ́wọ́ bí ó ṣe tó lọ́wọ́ gbogbo alágbára láti ṣe bẹ́ẹ̀. ó wà nípò kó ràn yàn lọ́wọ́ ó dẹ̀ mọ́ pé mo ju gbogbo tẹ́lẹ̀ yìí wá mo jù lọ mo ká mo so ọ̀ wá ṣe fún self interest ló dẹ̀ láàmú. Allahu Akbar. àti pé nìyẹn ò mọ nǹkan tí ó dé sóhun lọ́la. o ní woman feelings o ní ṣòro
ó ní ìtọ́pọ̀ ní self interest nípa ẹni tí ò ní feelings lẹ́nu kejì ẹ̀ Allahu akbar. tó wá rí nǹkan tó lè ṣàǹfààní fún kó gbìyànjú kó ṣe gbogbo agbára láti jẹ́ kó ṣàǹfààní fún Allahu akbar. tó bá rí nǹkan tó lè pa lára tó ní lára gbìyànjú kó mú kó ọ̀bágbára ẹ̀ bá ṣe mọ̀ Islam ní ká fẹ́ ru ká dẹrẹ lẹ́rù sórí ká fa tiwa lọ́wọ́ ọkọ̀ ràn án lọ́wọ́ níwọ̀nba alọ́mọ́ká mo fa irú dádì wa mo fa tèmi mo ru ti mọ́ mi wá sí rí ìyá kan wá ní ọmọ mi ò sì dákun ràn mí lọ́wọ́ mo ní màmá ṣé pẹ̀lú ìtẹ́mi fà yìí ẹ fẹ́ fẹ́ rúpa kẹ́tẹ́kẹ́tẹ́ ni. wípé mo fà kan mo dìkẹ́ sẹ́yìn mo wá wò pé yàwó ìyá yìí náà ṣe fẹ́ kò sẹ́ni tó tẹ̀lé wa Allahu akbar. mo wá ṣáà manage mo gbé kan síbi èmi náà ṣáà dábàá ìjọ kan Allah. mo wá gbẹrù yẹn lọ́wọ́ ẹ̀ mo wá bá wọn gbé tìbí ká kọ sọ́yà lẹ́nu stẹ́ẹ̀pù sí inú pléènì ni Allahu akbar. mo wá bá wọn gbé àwọn àńlọ́gìjì ni mo wá bá wọn. Allahu akbar. kí ló máa gbé jẹ́kẹ̀lẹ̀ mi náà dàbẹ́ Allah. wọ́n ní mi ìrànlọ́wọ́ kí ayé wa ṣubú kó kú ṣé ẹ̀rẹ́ kò ní máa jẹ́ mi. Allah. ìwọ náà àwọn tó yẹ kó ràn lọ́wọ́ tó bá ti ràn wọ́n lọ́wọ́ tó bá kú wọn kò sínú àkáǹtì rẹ̀. Allah. يقول النبي صلى الله عليه وسلم Ànábì wa Muhammad sọ pé من سرته حسنته وساءته سيئته فهو مؤمن صلى الله عليه وسلم. Ànábì ní man سرته حسنته gbogbo ẹni tó yẹ pé gbogbo dáadáa tó bá ṣe tán ní ọba dùn wọ́n náà gbọ́ tó bá ṣe dáadáa bó bá ń kí ẹ ní ọmọdé àdùn pé ṣé mi náà mo wá ṣe dáadáa tó Allah. ṣé mi náà mo wá ṣe dáadáa báyìí. gbogbo ẹni tó bá ṣe dáadáa tínú ẹ̀ bá ń dùn ló dára tí ń ṣe ẹlòmíì dáadáa tó ń ṣe aburú ni lábẹ́ Allah. ó bá ṣe dáadáa yẹn ni pé káyé kọ̀ rí الله كرمني. Ọlọ́run bá rí ẹ̀mí ẹ̀. إن الرياء يحول الحالات. من سرته sarratihu حسنته hasanatuhu wa sa'atihu سيئته فهو مؤمن. gbogbo ẹni tí dáadáa tí ń bá ń ṣe tí ń bá ń dùn mọ́ nínú tó yẹ rí dáadáa ṣe kó pọ̀ lọ́pọ̀lọpọ̀ mùmínì gidi nù. الله. irú ẹni bẹ́ẹ̀ tí ò kọ́ ẹnìkan láàrin ṣe dáadáa sí irú ẹni bẹ́ẹ̀ ni ò ní wà self interest. Allahu akbar. wa sa'atihu سيئاته. bẹ́ẹ̀ lẹni tó yẹ gbogbo ìgbà tó bá ń ṣe mistake ṣaburú yóò wá dùn yóò kalára yóò bẹ̀rẹ̀ sí ni máa sunkún tó bá ń ṣe mistake ṣaburú kan fún yàn kan àbúbá yàn kan ló jẹ́ inú àbàjẹ́ sílẹ̀ ẹjọ́ yẹn ni Ọlọ́run ní gbogbo ànábì ní gbogbo ọ̀wọ́ tó bá ti bára ẹ nílùú àlàbẹ́ o ti kúrò nínú àwọn ẹni tí ó ní self interest Allahu akbar. ìwọ gan la ń pè ní mùmínù. Allahu akbar. so ẹ tó bá ní ayé ọ̀lẹ́dí náà àmọ̀nù ó gba Yorùbá gbọ́ òdodo tó bá náwó ǹjẹ́ ìwọ dùn yàn nú. Allahu akbar. eléyìí ni jókè wá pé ẹ jẹ́ ká kúrò níbi ìwà tèmi nìkan èmi nìkan àfihàn àfihàn. وهذه النفعية ẹ wọ́n ní self interest náà tìtì yìí. تدخل في كل شيء من المعاملات والعبادات. gbogbo nǹkan ló kọ́ ọ́ bọ̀ gbogbo nǹkan ló ń ranjú wọ̀ gbogbo nǹkan ní ìwà self interest ló ń ranjú wọ̀ ó wọnú muamalat ìbára ẹni ṣe nínú fíkì wọn gbogbo nǹkan ní fíkì muamalat ìbára ẹni ṣe fíkì ìbára ẹni ṣe ìgbàgbọ́ yẹ ìbára ẹni ṣe àwọn topics tó wà ń bẹ àwọn ọmọ ọdọ àti tó wà ń bẹ ó pọ̀ inú ẹni bẹ́ẹ̀ wà ṣẹ̀rà Bẹ́ẹ̀ni. kátàkárà inú muamalat ló wà nínú bíbára ẹ̀sìn níṣẹ́ ló wà. kátàkárà self interest náà máa ń wọlé. Allahu akbar. وفي العبادات. báwo ló ṣe máa ń wọlé òun náà ní pé mo lè rà rẹ sí níjọ́ kan ní sábó nígbà tó máa rà rẹ sí ó wá ń tú rẹsì kan lójú mi ìrẹsì yẹn aṣọ mi ti wọ̀ ó ti di green sáàrin Allah. ó wá dálẹ̀ ó wá ń kó àwọn green yẹn kú ó ṣàwọn ọmọ ara wọn ó wá tún tú báàgì mi ó tún rí báàgì ẹ̀ lójú mi mo ní mo wá náwó síbi tó ti ń gbé mu ẹlẹ́bàá mi gbé bẹ́ẹ̀ nígbà tẹ́mi náà wá gbé àpò kan nígbà ọdún àwọn agbèdé lẹ́gbà tá a tu ọ̀dà ìdajì ráìsì yẹn gbogbo ẹ̀ ló ti ṣe kíni omi ti dà sí. Allah. ó sì mọ̀ pé omi ti dà sí èmi ò mọ̀ èmi tún lọ gbé mi níbo mi pé jẹ́ ń gbé tó wà nù jẹ́ má gbé àwọn tó wà nǹkan wọ̀ ó ní àwọn olè lómi dà sí pé kí n lọ gbé tó wà lọ́nu yẹn mo dẹ̀ wá gbé tọ́ mo délé. ó dẹ̀ mọ́ o torí àǹfààní tarẹ̀ àìmọye ráìsì làwa dànù Allah. ní ìtò wa jẹ́ pé ó ní ọ̀tá wa lára òun dẹ̀ ń gbádùn Allah. irú bẹ́ẹ̀ gbogbo ògbà tẹ́ni téèyàn bá ń fara ní bẹ́ẹ̀ tó bá ti ń kérora ìrora yóò máa lọ bá ẹni tó ṣe fún. Allah.
Allahu akbar. Ilé táwọn jẹrẹ alẹ́sẹ̀. Allah. Àti rí ọmọ yẹn ní àwọn ìyá wọn kan ó ra gàrí dànù ó bẹ́ nu mọ́tò ó wá fẹ́ tó lajì àpò tó bẹ́ wọ́n á rí wọ́n wá rí yẹ̀pẹ̀ wọ́n rí mọ́ ẹni yẹn sì jẹ́ nígbà tó ra gàrí ó rà ó jẹ́ ó dà wọ́n gàrí nígbà tó jẹ́ tó jẹ́ lẹ́nu kó bá ní appendix ládùúgbò yẹn ẹni tó wá wà ń bẹ́ ìgbà tó ń ṣe yẹn wà sọ pé yẹ kí kò jẹ gàrí báyìí mo ní kí ló ṣẹlẹ̀ báyìí ni èmi gbọ́dọ̀ lọ́bọ̀ wọn yíbo yẹn mo dẹ̀ sọ pé wọ́n ń ṣe nǹkan báyìí tí ò dá o appendix yẹn ó kù díẹ̀ kó pa ẹni yẹn. Allah. Torí kí ló ṣe ṣe bẹ́ẹ̀ self interest pé kí n bá lè rí owó kí n má lùsì ìlàjà àpò dídí gàrí kí n má lùsì ìlàjà ó wọ self interest náà tún wọnú muamalat. ó wọnú títà rírà. ayakumullah. النفعية في العبادات وفي الحديث عن رسول الله صلى الله عليه iná وسلم. àwọn self interest tún wọlé tọ̀ náà muamalat títà rírà nù muamalat ni bẹ́ẹ̀ náà ni hijaro inú muamalat ni òun náà ni hijaro ni pé mo kọ́ company kalẹ̀ mo wá fẹ́ gba àwọn èèyàn wípé ẹ wá bá mi ṣiṣẹ́ ẹ máa sanwó ọ̀sẹ̀ fún yín ẹ máa sanwó oṣooṣù fún yín ẹ máa sanwó má lò wọ́n lòkulò Allah. má lò wọ́n lòkulò Allo. kó wá máa fowó January kó máa fi rán February Allah. ó wá ń jẹ́ wọ́n lọ́wọ́ kan ahead wọ́n dẹ̀ ti ṣiṣẹ́ Ó sì lówó náà lọ́wọ́. ní wọn kò ní pé Allahu akbar. òun lórí wọn nu tí wọn náà gbà kọ́ lórí tiẹ̀ Allah. kí n tó bá ti lè gbà kọ́ ṣe fún ẹ má ṣe fún yàn Allahu akbar. Allahu akbar. inú self interest náà ni. Allahu akbar. kó jàjẹ́ tèmi Allahu akbar. وفي العبادات káwá kó níbẹ̀ yẹn ká ṣe gẹ̀rẹ́gẹ̀. وفي حديث رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة. rí self interest ó wọnú ìbádà ìjọsìn Naam. lọ́nà wo ànábì Muhammad sallallahu Sallallahu alaihi alayhi wa sallam. salatul jamaa Naam. ká kírun ní jama afdal min salatul fazzi olóore ju kéèyàn dànù kí lọ. ب27 درجة. ládàá tó wà láàrin àwọn méjèèjì 27 ní jọmọ́ fi lóore ju ká kírun ní àdákí lọ kí la fẹ́ rí múnà àdìsí yẹn. ويجوز للإمام ó tọ́ fún gbogbo ìmáàmù tó bá fẹ́ máa kírun jọmọ́ fáwọn èèyàn. أن يدرك حال من يصلي خلفه kó mọ kí ni ìṣesí àwọn tó kírun lẹ́yìn òun. Allahu akbar. so وإن كان أكثرهم ضعفاء tó bá lè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kírun lẹ́yìn tó mọ̀ pé àwọn ọ̀lẹ ni أو مرضى. tó bá ní ọ̀lẹ pín sí méjì àbí mẹ́ta. Allah. àwọn tó yẹ pé wọ́n lẹ nígbàgbọ́ àwọn tó yẹ pé wọ́n lẹ nínú ìmánì àwọn tó yẹ pé wọ́n lẹ nínú Islam Allah. ìṣe Islam wọ́n lẹ. mẹ́ta ọ̀lẹ́ pín sí ọ̀lẹ́ mi bẹ ọ̀lẹ́ tara ọ̀lẹ́ ìgbàgbọ́ àtọ̀ ọ̀lẹ́ ìsìlámù. wàlmọ́rọ̀dọ̀ Naam. àwọn tó kírun lẹ́yìn ẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ pé aláàárẹ̀ máa wà láàrin nínú àwọn tí wọ́n wà lẹ́yìn òun yìí. aw kubaru sinni. àbí àwọn tó yẹ pé àwọn kìbárì sì ní àwọn arúgbó àwọn àgbàlagbà ń bẹ lẹ́yìn àwọn tó kírun lẹ́yìn òun. falyukhaffif. irú ẹni bẹ́ẹ̀ tó bá fẹ́ kí n bá wọ èèyàn kó dẹ̀ ńlẹ̀. wala yatilu alayhimul qira'a. kò gbọ́dọ̀ káàkiri kó wà lọ gbé suratul Baqara tó fẹ́ kí kó wà lọ gbé suratul Baqara. Allahu akbar. nìṣó. linafati nafsihi. nítorí kí ló fà á Allahu ó ha kùránì kan nígbà tó wá ha kùránì bóyá wá suratul Taha alápòjúwe ó wá ṣe ha tán ó wá fẹ́ ṣe mọ̀mọ́ra zẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn wípé kọ́ba lè mọ̀ kóhun ti wò pé tóhun ti ha wa yutilu salatahu. ó wá dé orí irun ló bá bẹ̀rẹ̀ suratul Kahfi tó ha ó bá bẹ̀rẹ̀ sí ní padà ó ń ha ó ń padà ó ń ṣubú ó ń dìde lórí irun náà. òun ló ń gbádùn ẹ̀ fúnra ẹ̀ o àwọn tó wà lẹ́yìn ẹ̀ àwọn ń jẹ̀rora pé kéré yìí kékíà kó kú o ká tètè rúkú ká ṣe ń dá ṣe. kálukú ká kú o Allahu akbar. àwọn òun ó ṣàlẹ̀ rí pé òun fẹ́ mọ̀ kí tóun ti ha ihun tóun dẹ̀ fi lè mọ̀ pé òun ti ha ní pé kóun ké ní táwọn ọ̀dọ́ máa lẹ́yìn òun Allah. ìyẹn jẹ́ kí ni selfishness. sẹ́fíkẹ́ dára ẹnìkan ni kò dùn táwọn tó wà lẹ́yìn ọjọ́ kan sàábẹ́ kan ó lọ sọ́ba rẹ̀ pé lágbájá yìí kò wá kírun jọ̀mọ́ sallallahu alayhi wa sallam. anabi wa sọ fún lágbájá wọn náà wá sí mọ́sálásí ó wá sọ fún mi anabi ẹni tó ní kó máa kírun fún wa ní mọ́sálásí yẹn ó máa ń kéwú tó gùn o àláfíà tòun ò dẹ́gbẹ́ anabi bá ní lágbájá wọn kì ó ní ìyọ̀dà nígbà tí anabi wa pàdé arákùnrin náà pé ìwọ lágbájá wọn lágbájá sallallahu alayhi wa sallam. ìzà
إذا صلى أحدكم للناس. anabi wa náà sọ pé bí ẹ bá fẹ́ tí ẹnìkan anabi ò dájú ọ̀rọ̀ kan ẹ wọ anabi ayakumullah. anabi ò dájú ọ̀rọ̀ صلى الله عليه kan وسلم. bóyá ń bọ̀ anabi bẹ́ẹ̀ni kankan nu yín ẹgbọ́n anabi ò ní bí wọ يصلي للناس. anabi tó dá ọ̀gá gbogbo wa nù ni صلى الله عليه وسلم. bàbá aláwọ̀ rò jẹ́ ògùn wọn lárúkọ méjèèjì ìwọ ṣe báyìí jẹ́ Radiyallahu ta'ala anhu. ẹ sọ fún àwọn tí wọ́n ṣe báyìí àwọn tí wọ́n ṣe báyìí bánabi bí bàbá ṣe máa ṣe nù bẹ́ẹ̀ náà رضي الله تعالى عنه. anabi wa ní iza sọ́la ahadukum للناس. bí ẹnìkan kan nu yín anabi ti mẹ́ tó ń bá mi o bẹ́ẹ̀ nìkan kan nu yín tó bá fẹ́ kírun fáwọn èèyàn فليخفف. súrà tó kúrú ni kẹ́ ẹ máa ké Allahu. ẹ má ké súrà tó gùn. فإن فيهم الضعيف nípa pé àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn tó kírun àwọn ọ̀lẹ́ ń bẹ nù wọn والسقيم àwọn aláàárẹ̀ ń bẹ lẹ́yìn yìí tó kírun lẹ́yìn yìí والكبير. àwọn àgbàlagbà ń bẹ lẹ́yìn yìí tó kírun tó yarúgbó. وإذا يصلي أحدكم لنفسه. níbi ìrìwáyà mi ti muslim wọ́sàlẹ̀ hajj ìgbẹ́ ẹni tó ní bùkátà tó fọjà lẹ̀ tó sáré wá kírun ẹ má fi ti yín ẹ má jẹ́ kẹ́mi ẹ̀ máa kó lórí inú gbogbo ìgbà Allah. nítorí selfishness ìwọ̀n mọ́mú tó lẹ́ kírun. Allahu akbar. kọjá kalẹ̀ mọ́ pé mo ti ha áfíìsì ni. Allahu akbar. náà وإذا صلى أحدكم لنفسه alábọ̀ ẹni tẹ́nì kankan ni ń bá fẹ́ dárun kí nínú ilé rẹ̀ فليطول ما شاء. bó bá ṣe wù ní kó fà Allahu akbar. kò bá fa suratul Baqara صلى الله عليه وسلم. صلى الله sẹ́ni عليه pé وسلم. selfishness náà ọ̀pọ̀lọpọ̀ tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gba àmọ́ òun. ẹ jẹ́ kí yára dábàá sí dubai. naam naam tọ́ ẹ nìṣó. بسم الله الرحمن الرحيم وبه نستعين. máa ṣe lọ́bẹ̀ yẹn padà. ẹ yà nìṣó. بسم الله الرحمن الرحيم وبه نستعين. níbi self interest ó tún wọlé tọ ẹ̀dá ènìyàn àtàwọn ẹranko. nígbà tó mọ̀ pé ò lè dá ẹranko bọ́ kí ló rà á sí. Allah. ó mọ̀ pé ò lè fàdíyẹ lóúnjẹ. ṣé wọ́n tó ẹni tí ò tí ì bọ́mọ kò tí ì bọ́yàwó ó lọ ra adìyẹ Tura tọ́kì sí. ó tún ra tọ́kì sí. ó wá dé wọn mọ́nú àgò ebi wọn ń pa wọn. Allah. lọ́jọ́ kan ànábì ń kọjá lọ ní gbòòrò Mádínà Sallallahu alayhi wa sallam. ànábì bá gbọ́ tẹ́lẹ̀ àkómi kan tó ń ké ànábì bá yabẹ̀ صلى الله عليه وسلم. ànábì fún afọwọ́ kan ṣẹ̀dí kẹ́yìhìá ó fọwọ́ kan bíi kíní ẹ̀mí ibi kíní ìdí ẹ̀mí wá ṣe báyìí ànábì wá ṣe báyìí ìdí tó fọtá àwọn ọmọ láti máa ṣe báyìí so bí ara bá ní ẹran yẹn ìnira yóò máa dínkù Allah. ànábì wa ni mo sọ ìbọn azihi náà kọ النبي نتالوني ركومي. àwọn agbègbè innahu li shaks wọ́n ní ẹnìkan ló ní. àwọn ní kọ́kọ́ wọn máa pèdé ànábì wa ni ittaqillaha fi azihi al-ba'ahi àmọ́ bẹ̀rù Ọlọ́run níbi gbogbo àwọn nǹkan tó ń sìn yìí o. àwọn nǹkan sí yẹn bẹ̀rù Ọlọ́run lára wọn Naam. ó ń pariwo kó fóun lóúnjẹ láti jọ mẹ́ta kó kọ̀ dìhun mọ́lẹ̀ Allah. sallallahu alayhi wa sallam. ṣé wo jẹun àtàwọn ọmọ ẹlẹ́nu lẹ́nu Allah. ẹ̀dá lòun náà bí wọn náà ṣe jẹ́dá Bẹ́ẹ̀ni. olójú òun náà lójú Allah. onímú onímú Allah. olétí olétí Allah. olẹ́nu Allah. gbogbo nǹkan tẹ̀ ń ṣe làwọn náà ń ṣe Allah. ṣèbí ìrìn àjò ló ń jẹ́ àwọn ọlọ́tọ̀ Sallallahu alayhi wa sallam. àníbi wa ni ẹ má ṣe tèmi nìkan ẹ rántí àwọn ẹranko yẹn náà tọ́lá ń bá ní mọ̀tá làkọ́ wàlẹ́ àná àmì kan. á ní gbogbo ohun tá a fún yín ẹ má dájẹ́ o Ìgbádùn yín. àti ìgbádùn yín kẹ̀dẹ̀ jẹ́ kí àwọn dábàá yín àwọn ọmọ tó wà lọ́ndà rẹ̀ jẹ́ kó gbádùn Allah. àwọn dábàá àwọn ẹranko tó wà lọ́ndà rẹ̀ náà jẹ́ káwọn náà gbádùn àwọn kan tó ń sìn náà. àwọn kan ṣe kó gbádùn kọ́má tẹ̀ wọ́n mọ́lé Allahu akbar. selfishness ló ń pè bẹ́ẹ̀ Allahu akbar. self interest ó wọnú ẹ̀ Allahu ẹnì so. Bismillah. àwọn fẹ́ kẹrẹ múta ìkéré kan wá nípa àwọn asábùn sabt ẹ má kí. anabi Dawuda anabi wọn alayhi salatu wa salamu. Ọlọ́run pa wọ́n láṣẹ wípé ọjọ́ Jímọ̀ mo fún yín lọ́jọ́ Jímọ̀ kó jẹ́ yawmu idikum Ayakumullah. kó jẹ́ ọjọ́ ọdún fún yín ọjọ́ Jímọ̀ fashgulu anfusakum bil ibadat ẹ dẹ bísí pẹ̀lú pé kẹ́ máa pè mí Ọlọ́run kẹ́ máa sìn mí jọ Jímọ̀. ẹ máa sì mí jọ Jímọ̀ anabi Dawuda lọ sọ fún wọn pé Ọlọ́run ní kí sọ fún yín pé ọjọ́ Jímọ̀ ní kẹ́ mú lọ́jọ́ ọdún ẹ má ṣiṣẹ́ ẹ kò máa gbádùn lọ́jọ́ Jímọ̀ kẹ́ máa ẹ sì máa lọ odò ẹ má lọ dẹja
ìlú àwọn asabu sábùtì àwọn ìjọ yìí ìlú wọn ó súnmọ́ odò wọ́n máa dẹdẹ ẹja nínú búdò náà odò ńlá ni. nígbà tó wá di tánàbìrì àdáwà sọ fún wọn pé ọlọ́run ní salatu wassalam. ẹjọ́ sátidé òun ní ẹjọ́ friday lọ́dún yín sátidé ẹ lọ fi ṣẹ́ àti gbogbo ọjọ́ tó kù wọ́n wá ní láíláí wọn ò lè mú jímọ̀ lọ́dún pé sátidé yẹn gan làwọn fẹ́ mú lọ́dún. Allahu akbar. sátidé dẹ̀ lọ́jọ́ ọdún táwọn ẹja. Anakumullah. Anakumullah. sátidé yẹn dẹ̀rẹ́ òun ni ọdún àwọn ẹja táwọn ẹja táwọn náà ń ṣọdún. táwọn náà máa ń ṣọdún létí odò. وإذا كان إذا دخل يوم السبت tó bá ti jọ ọjọ́ sátidé لم يبقى حوت في البحر kò ní ṣẹ́kù ẹja kankan nísàlẹ̀ odò إلا اجتمع هناك. àfi kí gbogbo wọn kí wọ́n bọ́ sí òkè odò kó máa gbádùn kó máa ṣọdún. Allahu akbar. wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣọdún. wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ ọlọ́ba ní à ẹ̀yìn mo ní ẹ máa lọ sátidé ẹ̀yìn lẹ fẹ́ lọ. Allah. ó dà mo ṣe sátidé léèwọ̀ fún yín kò sí ní ọ̀rọ̀ tẹ́lẹ̀ mo wá ṣe léèwọ̀ fún yín Allah. ẹ gbọ́dọ̀ lọ pẹja sátidé mọ́. Allahu akbar. ní ọjọ́ tẹ́lẹ̀ fi pẹja mo yọ sátidé kó mẹ́. Allahu akbar. a ní kẹ gbajúmọ̀ lọ́jọ́ ọdún ẹlẹ́ẹ̀fẹ́ Allahu akbar. akira wa kú oríire ń tọ́jú fún àwọn bàbá ìfúráyà láti pé kí wọ́n gbà tí wọ́n gbà àwọn làwọn mùsùlùmí gbà tá à ń lò yìí òun ní ọjọ́ jímọ̀ ọjọ́ ọdún wa ni. nígbà tí wọ́n kí n gé kúrú tó wá di pé gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní para pé kí ló ṣẹlẹ̀ àjẹnú sátidé ànábẹ́ni ká mọ́ sátidé. يوم العروبة أولا anakumala يوم العروبة anakumala اسمه في الجاهلية anakumala ọjọ́ tó jọ jímọ̀ ń jẹ́ yaumul uruba ní kọ́kọ́ jẹ́ kó tó di ọjọ́ jímọ̀. Allahu akbar. العروبة anakumala. ìdí táwọn ń dẹ̀ fi ní káwọn yẹn náà kọ́ máa lọ pa ẹja lọ́jọ́ sátidé táwọn wá lọ́jọ́ sátidé làwọn fẹ́ máa lọ pẹja torí pé ọjọ́ sátidé yẹn ó jẹ́ ìtumọ̀ ẹ̀ fi lughatul arabiyya òun ni kí ni òun ni nkìtàn kí nǹkan gé lọ́pọ̀ ní àsábùtù. ètò wọn pè ní sábùtù lédè lárúbáwá òun ni kí nǹkan gé. àwọn nígbà tó ti lè mú sátọ̀dé ní ọjọ́ táwọn máa ṣe ọdún tiwọn tí wọ́n mú friday tí mẹ́lọ́n fún wọn nǹkan tó àánú òun lè kọ yẹra. Allah aláwọ̀ ni. oore náà oore gbogbo ohun tó ń jẹ́ oore ọlọ́run wá gé gbogbo ohun tó ń jẹ́ oore kúrò níbi ayé wọn. Allah. Allahu akbar. ibi táwọn lọ bẹ̀ ni pé àṣetáni wá bá wọn pé ọlọ́run ní kẹ́ máa lọ pẹja ọjọ́ sátidé ó dáa tó bá ti di ìrọ̀lẹ́ friday ẹ lọ síbẹ̀ tó bá ti di ọ̀sán friday ẹ lọ dé kéèjì yín lẹ̀ Shaitan. tẹ́ bá ti dé kéèjì lẹ̀ tí o gbẹjọ́ bá ti kó sí tó bá ti di ọjọ́ àárọ̀ ọjọ́ àìrọ̀lẹ́ ọjọ́ friday ẹ lè dé Allahu akbar. ẹ má gbé kó mẹ́kọ̀ fílẹ̀ tó bá dijọ́ sunday ẹ wá lọ bẹ̀ ẹ lè dé Ẹ̀jẹ̀ yín tẹ́bi ń tẹ̀ dẹ́dẹ́. dédé Allah. ọjọ́ ọdún àwọn ẹja ọjọ́ ọdún wọn ẹ̀yin wọn fẹ́ máa pa wọ́n. torí ọlọ́dẹ ni ẹ gbọ́dọ̀ ṣe Allah. torí pé ṣàfẹ́ jẹ́ kí self-interest yín kó ṣe Allahu akbar. ẹ wá lọ mú àwọn ẹja ẹ wá lọ mú ètò wọn tẹ̀ lọ́wọ́ ṣe tán. ẹ bà wọ́n nú jẹ́ ọlọ́dẹ ọkọ̀ ọjọ́ ìdúró tí wọ́n nìyẹn torí àǹfààní tara tiwa kí a gé kúrú bẹ́ẹ̀ n tí fi parí ẹ̀ gbogbo tó bá ní self-interest kí wá ní èrè ẹ̀ṣẹ̀ wọn Allahu akbar. kí ni ìbùkúnlẹ̀ sí wọn kí ló wá ṣẹlẹ̀ sáwọn asáàbù sábt wọ́n wá pín sọ́nà mẹ́ta فافترقت الفرقة ثلاث فرق àwọn ìjọ mẹ́ta àwọn gbogbo wọn yẹn bíi 70,000 70,000 ní gbogbo àwọn tí à ń sọ yìí wọ́n wá pín sọ́nà mẹ́ta àwọn kan wà ìstọ́dú حياكم الله. àwọn lè dẹdẹ lọ́jọ́ friday ọ̀sán friday wọ́n ó pa kìdíndélé ìrọ̀lẹ́ friday wọ́n ó lò kó láàárọ̀ monday وفرقة láàárọ̀ sunday so àwọn yẹn ìran kan làwọn àwọn náà pọ̀ tìbà àwọn ará ẹlẹ́ẹ̀kejì àwọn sọ fáwọn tọ́lọ́ dẹ́ pé ẹ má lọ dẹdẹ ọlọ́run ti ní kẹ́ ẹ má lọ dẹdẹ ẹ má lọ dẹdẹ. وضربوا بينهم وبينهم سورا. gàgà wà láàrin gbogbo wọn wọ́n kíra wọn.
wọ́n pín àwọn sọ́tọ̀ọ̀tọ̀. ẹlẹ́ẹ̀kẹta وفرقة لم تسدو ولم تنهى. àwọn ẹlẹ́ẹ̀kẹta àwọn ò lọ bá wọn dẹdẹ wọn ò sì sọ pé kọ́ máa lọ dẹdẹ. Allah àwọn kọ́ wa tí wọ́n ní. wọ́n wá ní àwọn aláwọ̀kọ́ tí wọ́n lọ dẹdẹ tí wọ́n ṣe self interest pé káwọn bá lè rí nǹkan tọ́pọ̀ àwọn ẹja tí wọ́n bá àwọn ẹja nú jẹ́ wọ́n nírú àwọn bẹ́ẹ̀ wọ́n ní wọ́n padà di ọ̀bọ. Allahu akbar. àwọn ni wọ́n padà di ọ̀bọ. àwọn ìran ẹlẹ́ẹ̀kejì àwọn tó yẹ pé àwọn kan fún ọgbọ́n ẹ má lọ wọ́n ní Ọlọ́run bá yí àwọn. àwọn ẹlẹ́ẹ̀kẹta àwọn kan ní àwọn náà jẹ̀yà àwọn kan ní Ọlọ́run yé wọn àmọ́ ètò wà sábìtì ní pé Ọlọ́run yé wọn. ẹni tó máa ní self interest ibi tí ìgbẹ̀yìn wọn máa ń sọ̀kalẹ̀ sí ìgbẹ̀yìn aburú ni èyí tí wọ́n fi kásẹ̀ lẹ̀ and Nu'man ibn Bashir Nu'man àwọn Bashir náà sàábẹ́ ni ó ní Nu'man àwọn Bashir ó ní mathalul qa'im ala hududillahi والواقع فيها wal waqi'u fiha. كمثل قوم استهموا. ó ní àpèjúwe ẹni tí ó ní self interest àtẹni tí ò ní self interest ó ní ọ̀rọ̀ wọn ó dà gẹ́gẹ́ bí àwọn ìjọ kan istahamu ala safina wọn gbọ́ wọn bára wọn nínú ọkọ̀ wọ́n wà nínú chíìpù ńlá. فأصاب بعضهم أعلاها وبعضهم أسفلها. àwọn kan wà lókè ọkọ̀ àwọn kan wà ní ìsàlẹ̀ ọkọ̀. وكان الذين ẹ̀yọ́kùn mo ti ń sọ̀kalẹ̀ lọ ibi tí ń sọ̀kalẹ̀ sẹ́sẹ̀ nìṣó. وكان الذين في أسفلها àwọn tí wọ́n wá ń bẹ ní ìsàlẹ̀ ọkọ̀. إذا استقاموا من الماء ẹ̀dẹ́kọ̀ọ́ yẹ ká gbọ́rọ̀ yìí ó nígbà tó bá fẹ́ mú mi مروا على من فوقهم. wọ́n gùnkè lọ sọ́dọ̀ àwọn tó wà lókè pé ẹ̀jẹ̀ fún wa lómi Allahu akbar. ẹ bá wa ju doro sínú odò kẹ bá wa bu omi káwa náà mu. فقالوا لو أنا حركنا في نصيبنا حرها. gbogbo wọn ọwọ́ wò pé ojoojúmọ́ la máa ń lọ sí ọ̀dọ̀ àwọn tó wà lókè bá wa bu mi kọ́ ọ́n bu fún wa ọ́n bu fún wa ẹ jẹ́ káwa náà kakú gbọ́gbọ́n káwa náà máa bomi fúnra wa. Allahu akbar. ẹ jẹ́ ká fọ́ ọkọ̀ yìí nísàlẹ̀ táwa fọ́ ọkọ̀ yìí nísàlẹ̀ a máa rómi bù. a máa rómi bu. Allah. nígbà tó rí pé àwọn tó wà lókè táwọn oníkan bomi fáwọn wọ́n rí pé bó máa bomi fáwọn bí omi kékeré báyìí ni wọ́n bu fáwọn. Kò tẹ́ wọn lọ́rùn. àwọn dẹ̀ mú mi ńlá wọ́n mú mi tó pọ̀. ولم نهضي من فوقنا. ẹ jẹ́ káwọn náà kí takú fọ́ ọkọ̀ ká la ọkọ̀ yìí ká lè má dààmú àwọn tó wà lókè táwọn àdàmú ọtọ táwọn náà bá ṣe rómi mu láti sàlẹ̀ ó ti ìyàjà bá tán. Allahu akbar. ìṣó ولم نهضي من فوقنا. òun náà ni وإن يتركوكم. àwọn tó wà lókè ṣẹ́ni tó bá fi àwọn tó wà sàlẹ̀ lẹ̀ wọ́n máa وما أرادوا هلكوا جميعا. tó bá fi àwọn tó wà sàlẹ̀ lẹ̀ pé kí wọ́n fọ́ ọkọ̀ ní nǹkan bá ṣe yẹn àwọn tó wà lókè àtàwọn tó wà sàlẹ̀ wọ́n kú. Allahu akbar. وإن أخذوا على أيديهم àmọ́ tí wọ́n bá gbọ́ ẹ̀wà kí ló fẹ́ ṣe lẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ نجوا ونجوا جميعا. kí ló fẹ́ ṣẹlẹ̀ tẹ́ fẹ́ fọ́ ọkọ̀ ṣé omi ni ó da ojoojúmọ́ là á máa pọnmi tí ó máa tó yín wá Allah. omi tí ó máa tó yín á máa pọ̀ fún yín ṣẹ́rí pé àwọn tó wà lókè wọn ò yege àwọn tó wà sàlẹ̀ náà ò yege Allahu Akbar. àpèjúwe àwọn olórí wa nù Allah. tí wọ́n ṣe dáadáa self interest àwọn nìkan ni wọ́n ń dáko nígbà tó wọ́n dáko tí wọ́n kó tó sún wọn ẹ̀yin lẹ́rù bọ́n gbádùn wọn àgbádùn ìyá ń jẹ wọn. Allah. àwọn tó lè ní títí tá a ṣe ń rìn ẹ̀mí wọn sì balẹ̀. wọn à lè jókòó búkà kan jẹun Allah. wọn à lè dúró sí bọ́sítọ̀pù kọ́ sílẹ̀kùn Oh. wọn à lè bọ́ta ní bọ́sítọ̀pù pé àwọn ni Oh. wọn àbí wọn dá Ẹ̀mí wọn balẹ̀. kódà tó bá tún lọ sí kílọ̀bù náà ẹ mọ iye security tí ó pọ̀ ń bá àdìbẹ̀ yẹn wọn lè receive unknown number. torí kí ni selfishness wọn ni Allah. Ọkàn wọn balẹ̀ ní. wọn à lè gbé fóònù wọn à lè lọ yọjú sí ìyá wọn àti bàbá wọn Allah. orí fóònù ló ti fẹ́ sọ̀rọ̀ alhamdulilayi rabbil alamin. wọn ti kó tó jẹ kọ́kọ́ Allah. àtàwá sọ̀kalẹ̀ èmi àti wọn náà Oh. tá a jẹ́ bàbá àtìyá tá a jẹ́ ọ̀gá lọ́dọ̀ àwọn ọmọọṣẹ́ ó yẹ kó kọ́ ọmọ níṣẹ́ ò kọ́ níṣẹ́ torí kó bá lè rí lò pẹ́ ó bá lọ́dún mẹ́wàá yóò tó mọ̀ Allah. torí pé o mọ̀ kó ń gbádùn ẹ̀ òun lò kìkì ẹ̀ Oh oh. ọlá tiẹ̀ àti lẹ́yìn tó ní ìwọ tí a máa múra báyìí ọmọ yẹn fáìn ó wá múra bákan òun fi ń pe kọ́sítọ́mà ó dẹ̀ ń bá yé ọmọ yẹn lọ́jọ́ Allah. Allah. ọlọ́m mọ́ṣábà gbàdúrà nìkan kan Amin. ọlọ́m gbogbo àtẹnu kálukú wa náà ti wá wò tó ti kọjá lọ ní ìta wa náà ṣiṣẹ́ ọlọ́m mọ́ṣá foríjì nìkan kan wa Amin. ọlọ́mọbùwà Muhammad sallallahu alayhi wa sallam. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ọlọ́m wa selfishness àlẹ́ treat ẹ̀ tán àwọn afáwa ni ó tún máa bá wa kán mi sí Bẹ́ẹ̀ni. irúgbìn ni tí ẹ pé wọ́n ti gbìn kalẹ̀ wọ́n máa bá wa bomi sí ọlọ́m jẹ́ kẹ́mi àfáwọ́ ogun آمين آمين لا حول ولا قوة إلا بالله العلي العظيم رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.
ẹ̀jẹ̀ ni Allahu Akbar. Kagbọ́nà ń tóbi dáadáa. Kátúrú bẹ̀rẹ̀ kan sí. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́mọṣẹ́ wọlé láhàzọ̀ yìí tó jẹ́ pé láhàzọ̀ tó ń sururiyyatun min qibali Sheikh Radiyallahu ta'ala ankum. Ibrahim. Radiyallahu ta'ala ankum. Ó ti sùn ní. Táìmù ní. Allah. Àsìkò tá a wà yìí dákun jẹ́ kí n rójú àwọn yẹn wa. Àsìkò yìí inú àwọn bàbá ń dùn lọ́wọ́. Táìmù dùnú ni fáwọn bàbá. Táìmù dùnú inú wọn ń dùn lọ́wọ́ báyìí. Àwọn bàbá wa ń dùnú bí a. Kí ni ìdùnnú náà? Òun náà ni pé gbogbo ọjọ́ tí Ọlọ́run bá ní káwọn ọmọ èèyàn máa yè èyí ó máa dùnnú. Wallahi. Kò sí oore fẹ́ni tó bímọ tó lọ́mọ tó pọ̀ tẹ́lẹ̀ kankan ò wáyè nínú wọn. Akúntàrí ìsádàrá mẹ́ta fọkọ̀ mẹ́láhó. A ní ọlọ́mọṣà wọn lásìkò yìí tí bàbá ń dùn lọ́wọ́ yìí. Àyètà àjìyà Pé lójú mi náà làwọn ọmọ mi ti ń dára tó tó báyìí. Lójú mi làwọn ọmọ mi ti ń lọ́mọ tó tó báyìí. Akúntàrí Lójú mi làwọn ọmọ ti ń ṣe dáadáa tó báyìí. mẹ́ta fọkọ̀ Mọ̀jẹ̀ kó gùn, àbá àti ṣe wá sí mọ̀jẹ̀ kó gùn. wọ́n jí ta Ẹ dákun ní àpapọ̀ wa. Ẹ jẹ́ ṣe bísímìláì torí à ń lọ sọ́dọ̀ àwọn bàbá ká lè gbádùn wọn. Tí àwọn bàbá bá wá sọ̀kalẹ̀ wá sí, Allah. a ṣe àdúrà ìyá àlùbáríkà, Allah. ìyá dùnú, Allah. ìyá olóríire, ìyá oore, ìyá tó lọ́hùn dá nítorí oore. Radiyallahu ta'ala. Pé ayé tó ń bọ̀ yìí o fẹ́ lọ sóore níbẹ̀ ni. Allah. Torí pé nígbà tí àwọn fi àwọn àfà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹgbẹ́ wọn fẹ́ fi àfà wọ́n ní ta ni èmi ọlọ́mọdé rí. Wala ukana. Bí àwa ti wá Ibrahim dé A'anakum. bí àwa ṣe wá fọ́ ìtò yìí bó ṣe rẹwà tó yìí káwá ní níbo ni wọ́n sọ̀kalẹ̀ sí ká nínú ilé àfà ni. Allah. A kí àwọn bàbá wa tí wọ́n wọlé Allah. bẹ́ẹ̀ ni àmúmọ̀ wọn dáadáa sá ìbejì àwọn ìyá wa ni wọ́n wọlé o. Allah. Oníwàásí wa ní handsome wàsókè ni Allah ẹ fara balẹ̀ jókòó sá. Allah. Ọlọ́run ní dọ́rọ̀ yín rú. Àmín. Ọlọ́run la ilaha illallah. Àmín. Ọlọ́mọha à ń bọ̀ wá bí àdúrà àwọn ìyá wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ Pẹ̀lẹ́pẹ̀lẹ́. kí a ṣe bisimilahi ka iná àtẹnà fún àlùfáà wa tí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Allah. Wallahi alaja al-mawdu'a mu'alajatan muqni'a. Àwọn àbọ̀ àwọn wọ́n tírìtì tọ́pìkì ní náà wọ́n tírìtì ẹ̀ ní tírítímẹ̀tì tá a wà satisfied with. Gbogbo ibi tó yẹ ká tọ́ọ̀chì níbẹ̀ ni wọ́n tọ́ọ̀chì. Allah. Ìgbà mi oníwàásí ajada aw yujidu al-iftitaha aw al-istihlala. Ìgbà mi mọ̀jẹ̀ kó gbígbà mi oníwàásí máa ń bẹ̀rẹ̀ dáadáa tí ó dá àárín dáadáa àmọ́ pariwàásí ò ní dá. Radiyallahu ta'ala. Ìgbà mi oníwàásí máa ń bẹ̀rẹ̀ dáadáa àárín ò ní dá ìgbẹ̀yìn ò ní dá. Ìgbà mi ìbẹ̀rẹ̀ gangan ni ó dàrú mọ́ oníwàásí lọ tí gbogbo tí òfin ní rí mẹ́sẹ̀jì tó fẹ́ pàṣẹ. Kò ní ní starting. A máa ń fa àwọn al-istihlalu Ìbẹ̀rẹ̀. al-matnu A'anakum. wal-khatimatu mẹ́tẹ̀ẹ̀ta ó wà superb. Ọlọ́mọṣẹ́ jẹ́ kí a rí wọn pẹ́. Ó wá superb. Bismillahi inna a'tayna. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Nísìnyí gbòǹgbò mọ̀ lọ sí ọ̀dọ̀ bàbá wa al-bahrul gafir. Búdò tó pọ̀ ó ní. al-bahru al-gafiru alladhi nakhtarifu minhu da'iman. Ẹni tó ṣe pé nínú búdò wọn láti máa ń mú omi ní gbogbo ìgbà. wa nashfi bihi ghalilana. A sì máa ń fọtara omi tá a máa ń mú bẹ́ẹ̀ àfi máa ń rẹ̀ ń gbẹ. نسأل الله سبحانه وتعالى أن يطيل في بقائهم Ọlọ́run la wá ń bẹ̀. Kó jẹ́ لأن àrí في bẹ́ẹ̀. بقائهم خيرنا Because nínú bíbẹ yín òun náà lóye ti wá wá. وسعادتنا Ibẹ̀ ni àlùbáríkà wa náà bẹ̀. وفلاحنا Ibẹ̀ náà lèrè wa ń bẹ̀. Ibẹ̀ وإحساننا náà ni dáadáa wa ń bẹ̀. Ibẹ̀ وتقدمنا náà ni lọ́síwájú tiwa ti ń bẹ̀. حياكم الله وبياكم ولتهم الأولى نجل مالك ربنا سيد سادة طول إلهي حياة شيك بالأمن والخير وسلام ففصيح يا ربي من
سرور وكرموا بشرف في رزالة آمين لا تجعل فتنة الناصب أجب دعاء بلغ مرابي آمين فصل يا ربنا وسلم على بكازيش آمين ولتف بمولاي نجلي مالك ربنا سيدي سادة وقفت على باب الكريم